ẹgbẹ́ alábòsí ò àdó òtú lórí wòlímọ̀ tó kan ayé tó kan ọ̀run. Titi woman tí wọ́n máa ń pè ní Glitter Touch, she's a producer, an actress, a makeup artist, you know, resume yẹn gùn gan, ó choke. So for those who don't know, you all know this actor now, Mustapha Solagbade, ó dà pé orúkọ wọn nù. Àwọn ni wọ́n fẹ́ lọ́jọ́ wọ́n wà pẹ̀lú woman yẹn gbà yẹn tí wọ́n fi bímọ tí wọ́n ṣe wòlímọ̀ rẹ̀ ní èyí tá à ń rí kiri every blogs yìí. Nǹkan tó wá ṣẹlẹ̀ gangan ni pé èyí táwa fẹ́ ganu sí yàn òun náà ni pé ìyá wa Glitter Touch àti bọ̀dá Mustapha tí wọ́n bí ọmọ tó sì wòlímọ̀ yẹn wọn ò sí papọ̀ mọ́ àǹtí yẹn sì ti ṣe kíni wọ́n ti fẹ́ ẹlòmíì, and I think the person she got married to now is also in the line of movie making, because celebrity PM bóyá production manager àbí nǹkan ní PM yẹn dúró fún ni wọ́n máa ń pe bọ̀dá yẹn, bọ̀dá Malik. Tí gbogbo ilé rántí pé ńgbà tí ó di pé àwọn aláàfáà tí wọ́n pe tí ìyá ọmọ àti àfáà bọ̀dá Mustapha yẹn táwọn náà actor Mustapha táwọn náà ń bẹ lórí ìjókòó, bàbá yẹn náà which is the husband to the woman, àwọn náà wà lórí ìjókòó yẹn gan ni musa àti everybody say yóò ṣe jókòó sí pé bá ṣe sọmọ rẹ̀, ìyá ti wà ń bẹ, bàbá ti wà ń bẹ, ọmọ ti wà ń bẹ, kí wàá ní tiẹ̀ tó jọkọ ìyàwó kìnìkan. And as far as I'm concerned, pẹ̀lú gbogbo nǹkan tí mo rí, wọ́n ní bàbá yẹn gan bàbá yẹn ò jókòó síbẹ̀ tẹ́lẹ̀, wọ́n láwọn àfáà gan ni wọ́n pọ̀ pé kí wọ́n mọ̀ bọ̀. Ṣé ẹ̀rẹ̀ rí kíní yìí? Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ti mọ̀ nípa co-parenting. Inú mi sì dùn pé bọ̀dá Tàfà náà, bọ̀dá Mustapha, wọ́n ti ṣe kíni, wọ́n ti gbé gbogbo yín lẹ́nu jábọ́, torí mo rí post kan tí wọ́n ṣe lórí Instagram wọn tí wọ́n kọ́ bọ̀dá Tàfà yóò dáa fún yín tí ó pọ̀. Because a lot of you Nigerians, you lack what we call co-parenting. Ìgbà tó jẹ́ sẹ́sẹ́ ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tí ò sí pẹ̀lú ọmọ rẹ̀ tó jẹ́ pé ìyàwó ni ó ń bẹ pẹ̀lú ọmọ. Nígbà wedding nìkan lẹ mọ rango apá pé yẹ kẹ́ mọ bẹ nínú ìnáwó ọmọ yín, ọmọ ń ṣe graduation primary secondary nígbà tó pé ìwọ náà kọ́ ló sanwó school tó ṣe kíni kan kì í yọ ọ lára láti tètè wá ń bẹ. Àmọ́ tó bá jẹ́ pé ọmọ fẹ́ ṣe wedding ọmọ ọrọ̀jú ni èmi bàbá ọmọ, èmi mo gbọ́dọ̀ jókòó síbẹ̀, èmi nìyá ọmọ àtàwọn obìnrin tí wọ́n mọ́ gbọ́mọ ọlẹ̀ náà mo gbọ́dọ̀ jókòó síbẹ̀, ibẹ̀ lẹ́ mọ́ ranjú rẹ tí wọ́n ń claim right. Ṣẹ́ni tó bá jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nípa wedding ni marriage àwọn méjèèjì fáwọn ni wọ́n bímọ yìí ni díẹ̀ lókùn tẹ́rò wípé celebrity PM yìí ni wọ́n bí ọmọ náà. Because even if you go to the man's page, you would find it difficult to know that this man is not the father to that child. Kan tá à ń pè ní kí ọkùnrin ó gbà ọ́ tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí single mother nù. Kan tá à ń pè àmọ́ ìmí ìnú yẹn lè relate. Torí olóṣì ara yín ẹ ti fẹnu bà gbogbo single mother jẹ́ débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà tẹ́rò pé ìyá yín àti bàbá yín wà papọ̀. Ẹ mọ̀ pé single married woman ni ìyá yín. Irú yín sì lè máa ń pè tán tó bá mọ bí ìyá mi ṣe suffer tó, àwọn ni wọ́n tọ́ àwọn sì kéde. A lot of you know that your mother is the only akitiyan that did o. Àmọ́ tí wọ́n náà bá marry tán ọmọ wárú ìyá rẹ̀, ìyá tí ìyá rẹ̀ jẹ́ tẹ́ pé àwọn nìkan ni wọ́n da tọ́ nígbà tẹ́ pé tó bá dàgbà wọ́n náà rí pé àṣẹ mọ́ dùn kóbìnrin mọ́ tọ́ ọmọ kémi ọmọ jáyé kiri ọjọ́ ogbó ní rùn lórí gbogbo yín. Kí wàá ní ohun tá a fẹ́ fàyọ? You see, when we talk about co-parenting, this is the perfect example of what we call co-parenting. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé ẹ ti wá rí nǹkan tí bọ̀dá Tàfà drop lórí Instagram, wọ́n ti wá fọ́ gbogbo ẹ̀ lójú fún gbogbo àwọn ẹlẹ́nu rúrùn tí wọ́n sọ̀rọ̀ láti jọ́ tí fídíò ibi tí màá yẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ woman yẹn ti jáde. But the man started by thanking the woman. Wọ́n ní àwọn dúpẹ́ lọ ẹlẹ́ pọ́ọ̀sì kẹrìdì tó bá sì jẹ́ pé sorry tell me ilé fẹ́ tẹ̀lé ní ẹjẹ́ àjọmọ́ bá a lọ bísímìláì. Wọ́n dúpẹ́ lọ́wọ́ woman yẹn, wọ́n láwọn dúpẹ́ wípé akitiyan rẹ lórí ọmọ wa gẹ́gẹ́ bí ó try ó sì kí ni kàfẹ́ tó bá fi pàpà arókùn ẹ mọ̀ pé wọ́n tọ́ ọmọ òun dáa. Èmi ò sí ibi tọ́mọ yẹn ti frown rí, ọmọ yẹn mọ́ rìnrìn rìn ẹ ti mọ̀ pé tọ́mọ bá ti bá dùn nílé kìí ṣòro ọmọ yóò hàn lójú yóò hàn lára ọmọ. Èyí tó wá tiẹ̀ boss brain mi, he now extended that greeting to that man, which is ẹni tí woman yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́. He appreciated that man. Because ẹ̀yin náà mọ̀ pé actor Mustapha mi rò pé wọ́n ń bẹ Nàìjíríà, so he's not in Nigeria. So èèyàn tó wà pẹ̀lú ọmọ wọn náà òun náà ni máa yẹn. And when a man accepts you as a single mother with your child, yóò hàn pé kìí ṣe ẹni tó nífẹ̀ẹ́ rẹ lásán, ó nífẹ̀ẹ́ rẹ tọmọtọmọ. And that man is a typical example of someone who can call not just a stepdad, but a dad that stepped up. Àmọ́ wọ́n tiẹ̀ kété tí ìyàwó rẹ̀ bá ti lọ lè lẹ́lòmíì báyìí kìí ṣe pé ó ní nǹkan tó fẹ́ fi ṣe o, àmọ́ tó ló ti lọ fẹ́ yàwó ó wà fọmọ yẹn ó fi dà á láàmú. Òun ní fi máa ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé tán bá wá pàpà bẹ àwọn ọmọ náà fún pọ̀pọ̀ ní yín pé wo kò sí wàhálà ṣe bó fẹ́ ṣe wedding bó tẹ̀lé kí bàbá rẹ̀ ò sanwó school kò ṣe kan ẹ ṣáà jẹ́ kó wá jókòó lọ́jọ́ wedding kó ṣe bàbá ìyàwó. Ìmọ̀ hàn tí gbogbo yín bá rí ọ̀pọ̀lọpọ̀ wedding míì tó jẹ́ pé bàbá ìyàwó yẹn
àbí bàbá ọkọ yẹn kò sí nínú láìfọ ọmọ yẹn tí wọ́n kọ̀ wá sí ní pé ẹgbà ẹ ṣáà wá jókòó síbẹ̀ kẹ́ wá sí bàbá ìmọ̀ hàn ẹ rí lójú wọn ẹlòmíì ó dàbí arúgbó yóò gbé irun agbádá fún wọn yóò yẹ gẹ̀rẹ̀ lọ́rùn nígbà tó yẹ pé oúnjẹ ọmọ kọ́ ló ń jẹ oúnjẹ gbàjẹ́ ń sinmi lọ ń jẹ ọmọ tó ọba tọ́ kódà kọ́mọ yẹn fún ọ ní mọ́tò yẹn ó dọ̀ láàmú torí kè so oúnjẹ ọmọ lọ ń jẹ oúnjẹ ọmọ gbàjẹ́ ń sinmi lọ ń jẹ bọ́mọ òun kọ́lé fún ọ ó lè má wò pa ọ àmọ́ nǹkan kan wà tó jẹ́ pé kò ní fún ọ nísinmi tọ́wọ̀n yẹn bá tí gbogbo ayé ẹ̀mọ̀ káwọn ọmọ kan wà tẹ́ pé ayé ò kẹnu bò wọ́n ni kò sí lábẹ́ bó ṣe lè kó rí ó yẹ kó sì ṣe kan fún bàbá ẹ̀ kò sí lábẹ́ bó ṣe kó rí ìyá ẹ̀ sì nìyí ó yẹ kó ṣe kan fún bọ́mọ yẹn bá kọ́ sọ́ọ̀bù fún tó kaṣọ síbẹ̀ ó lè ó kù torí ò ṣètọ́ rẹ lórí ọmọ ọgbẹ́ ilé ọ̀sán lọ fílẹ̀ fún bàbá rẹ nù níwọ̀n tó bá sì jọkùnrin náà tó yẹ pé ọfọ mọ́lẹ̀ ọ̀dọ́ mọ́lẹ̀ tó yẹ kó wá ní ọwá jókòó lọ́jọ́ wedding fásitì kìnìkan bí wọ́n kẹ́nu bọ́ wọn pé kó ra mọ́tò fún ọ ọrùn owó lórí mọ́tò òun torí kò sóúnjẹ ọmọ lóúnjẹ èèyàn lè jà ọlọ́wọ́n bó oró ọ lè jàrá mú ibi tó bá ṣiṣẹ́ sí tó bá fẹ́ jẹ́ ń bẹ̀ oúnjẹ yẹn ò lè mọ lẹ́nu yóò ju ọ lẹ́nu àwa abúlé wá sẹ́nu ẹ̀ sọ yẹ kó jókòó síbẹ̀ àṣẹni tí ò ń ṣe bàbá ọmọ tí yẹ kó ṣe kíní kan ni him being there doesn't take away the fact that Actor Mustafa is the father of the child. It doesn't take it away from him. He is the father of the child. I'm not thinking about a stepfather who step up. You should show a sign of appreciation.